ti lọ ni. nígbà lábọ̀. wọ́n wàá dúró tí wọ́n ní gbogbo lọ lọ. àwọn ọmọ ńlá yìí sọ̀rọ̀ ẹ̀. nínú àṣẹ bá rẹ̀ dé. bẹ́sẹ̀ ńlá yẹ̀rọ máa nẹ́rọ mílẹ̀ ni mo mi ní ilẹ̀ ìjà lọ. mílẹ̀ ni mo mi ní ilẹ̀ ìjà lọ. sọ́dọ̀kùn ìwà àdúrà àléyìn. ẹsẹ̀ mẹ́lẹ̀. wàmí ni o máa ń kọ̀ bá náà bọ̀ ó. máa yà ń tẹ́sẹ̀ o wọ́n máa bá dá lọ. sẹ́wọ́dé là. sẹ́yìn gbogbo tọ́lọ̀ ń bá ti dájọ́ bá náà tọ́ba bẹ́ẹ̀ bẹ̀sẹ̀ rẹ̀ mọ́lẹ̀ àdúgbò náà ó gbà àwọn èèyàn gidigidi láàrin wọn mílẹ̀ ni mú mi ní ìlà. mílẹ̀ ni mú mi ní ilẹ̀ rìjálùn. sọ́dọ̀kùn máa àdúrà àléyìn. nínú àwọn tọ́lọ̀ tó gbé dìde tó fi nàró nàìjíríà yìí tọ́lọ́rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ láàrin ọgbọ̀n ṣẹ́jú mo fẹ́ sọ̀rọ̀ ìjẹta mo fẹ́ sọ̀rọ̀ àná mo fẹ́ sọ̀rọ̀ òní. rìjálùn. ní ìṣẹ́jú mẹ́wàá ni sọ́dọ̀kùn máa àdúrà àléyìn. ó yẹ ká máa bí kẹta bó ṣe rí ká wá máa bí àná bó ṣe rí ká wá mọ bó lè ti rí. àwọn tí mo kọ́kọ́ kílẹ̀ nǹkan ní tí mo kọ́kọ́ dábọ̀ wọn àwọn ará àjẹta ni wọ́n nílẹ̀ ni mọ́mí ní ilẹ̀ ìjọba. mílẹ̀ mi ní ilẹ̀ rìjálùn. sọ́dọ̀kùn máa àdúrà àléyìn. wàmí ni wọ́n máa ń kọ̀ bọ́ náà bọ̀ ó. síbẹ̀ ni wàmí ni wọ́n máa yẹ ń tẹ́sẹ̀ o wọ́n máa bá dá lọ. tàbúdì là. nínú àwọn àjẹta yìí ọlọ́wọ́ agbára méjì dìde ká nínú wa tí ọ̀bá sí wọn ní bá ti jòkó yìí kò ní ọ̀rọ̀ bẹ́ẹ̀. ó pé èèyàn méjì dìde nínú wa èèyàn méjì. àwọn àgbàlagbà tí wọ́n sì kọ́ wa kéwú wọ́n ní àlùmáríù bí asígà lẹ́yìn wọ́n ní kọ́líbù hù wàlìsánù wọ́n apàyè sánú rẹ̀ wọ́n wà ní kọ́líbù hù wá fùwádù hù. kọ́lébò wàbùwádù. èèyàn gbogbo kan láyé ìlú tẹ̀rí náà ní èèyàn ni ìlú tẹ̀rí láti àìgbòmìnira tó kún bí èèyàn ni. èèyàn tá a bá wá sọ pé èèyàn ni nǹkan méjì lábàlá rẹ̀ á bá nǹkan méjì tí ọ̀gbọ̀n má sí. alákọ̀ọ́kọ́ ń bẹ́ kọ́lébò. ibi tí a bá yí mi dúró sínú nísàlẹ̀ sábì tí a bá yí mi dúró sínú. àbá yí mi lọ́kàn iléèdè ẹ̀yin tí a bá mi falẹ̀ máa gbọ́ mù mí lé mo fẹ́ yanjú kankan Sókótó yìí èmi tàbí ìmúlẹ̀ láàárọ̀ yìí. níṣẹ́jú díẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n sọ níjọ́ ní ìpè Ìlọrin ọkàn ilẹ̀ Yorùbá ni. sóyè tó bá dáa wá bòdìkátà ni ìsáyásọ́lá àti. sọ́lá àlìjásádò sọ́lá àlìjásádò kúlò wọ́n ìsàfọ́sàdá fọ́sàdá àlìjásádò kúlò. ara wọ́n yẹ ẹ̀kọ́ Ìlọrin lọ́kàn ilẹ̀ Yorùbá láti di ọkàn báyìí di báyà báyìí làbá nínú ìtìbẹ̀rẹ̀ ẹsẹ̀. Oye. Naam. Táwa ni ọpọlọ rẹ̀ ọpọlọ ni wọ́n pè ní Fuadu. Fuadu. Ọpọlọ ni wọ́n pè ní Fuadu. Lọ́lọ́ bí ń sọ nínú Al-Qur'ani. Ọ̀kọ́lá lẹ́bí ìnàkọ́bà ó. Àwọn kan ọmọ sọ fún wa dákun jẹ́ kí n gbọ́dọ̀. Lawla nuzila alayhi al-Qur'anu jumlatan wahidatan. Àwọn tí wọ́n ń bẹ wọ̀nyí tó bá ti di pé àgán ni wọn tá a ní kí gbogbo nǹkan dá papọ̀ ní kò lè dá papọ̀ lẹ́ẹ̀kan náà. Sóye èké dá papọ̀ lẹ́ẹ̀kan náà á bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. Kazalika nínú sáà Peter bíi Fuadaka. Ọlọ́run ọ̀gbọ́n ayé tá a sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan yìí lórí kí ákàlì ló lè balẹ̀ kó lè rí crab kákàlì rẹ̀ kó lè rí crab. Waratalina tartila. Ẹni tó lọ́ọ́ fi ṣe Fuadu tó fi ṣe ọpọlọ fẹ́rílẹ̀-èdè nínú mà wàláhì ṣe Usman bóyìí.
ṣé Usman ibn Fodi ni oní Fuad òun jẹ́ Fuad àbá àlẹ́ mi jẹ́ kí ni o. bó ti wá jẹ́ pẹ̀lú rẹ̀ yìí náà oní Fuad orílẹ̀-èdè yìí oní Fuad orílẹ̀-èdè yìí tí ò sí èméjì bẹ́ẹ̀ nípa àmọ́. gbogbo ọmọ Ìsìlámù bó bá ti kó tó bí wọ́n bá ní sáísára wa ibi tó parí sí ni. èyí kọ́kọ́ dàrú bá ọmọ ní sí lọ́wọ́ tẹ́ bá ní sáísára gbogbo kéwù lọ ní pátá níbo ló parí sí Sókótó ni. Sókótó ni o. sóye èdè ìsọfọ ni pé káwọlà ti wà ní. tí a bá ní ẹ lọ káwọlà rà lọ yẹn ni. tí a bá ní ẹ máa lọ Morocco lọ yẹn ni. tí a bá ní ẹ máa lọ fáìsì lọrin àti gbogbo ilẹ̀ Yorùbá ìyá yín ni o. Sókótó yìí. Sókótó ni. Allahu Akbar. Sókótó ni. pọ́ǹtì àkọ́kọ́ ọyẹ kí n fi múlẹ̀ ní àná. ìjọ tẹ́ mọ̀ wá ṣe jẹ́ra wá lókun. sóye ìjọ tẹ́ ṣe jẹ́ra wá lókun. tẹ́ wàá mọ̀ pé èyí tí wọ́n ń pè ní Fuadu. sóye tó jẹ́ ọpọlọ fẹ́rílẹ̀èdè yìí Sókótó yìí. ìtẹ́ ẹni àkọ́kọ́ kọ́ ṣe àlùmọ́nì òkè àsìgàrẹ́ yìí. Kọ́lébò wà Fuadu. tí ọba sáà méjèèjì yìí ìkó sì dàrú lájúdù méjèèjì náà nù. ìta àpèlé yẹn ni kọ́ lọ́kàn ó sì lọ́kọ̀ọ́. wọ́n kàn lábàá ti lè stop lọ́sibítù wọ́n sọ fún ọgbọ́n ti kú. àwọn dókítà tí wọ́n á máa gbọ́n pé ọkàn máa kú gbà ní àmọ́ ọpọlọ ọgbọ́n ṣe kí ló ọ̀nà tẹ́yìn bá kú gbà báyìí ọpọlọ yóò tún máa ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tí heartbeat rẹ bá ní kí ló ó ti dúró. ọpọlọ yóò tún wá ṣiṣẹ́ ní wákàtí mélòó kan. tóun bá ti wá dákẹ́ ètò ọdún màgbé yẹn ti kú nù gbọ́pọlọ ọba ti sí tí ó sì ti sí ọkàn náà tó náà ti lè kú wọ́n tiẹ̀ ti tán bẹ́ẹ̀. bí Sókótó bá ti lè kú Nàìjíríà ilé ẹ̀sìn tí Ìlọrin bá ti kú kò sẹ́sìn máa yìí. sọ bẹ́ẹ̀ dáhùnsá sọ bẹ́ẹ̀ kò sẹ́sìn máa. dáàbò lé bala bi ko ya kula bi yana ga ya kula da cewa kò sẹ́sìn máa. da tun muka rasa garin Sokoto birnin Shehu Usman Dan Fodiyo wanda mujaddadi Usman Dan Fodiyo ya kafa da malamin mu alimi to mun yi babban rashi faɗin duniya baki daya. ṣé tí mo rí ní tí mo rí fún ọ náà tí mo rí fún ọ nù. lọ́la àwọn méjèèjì tí wọ́n dúró fún àbùbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ dáhùn sẹ́yìn. lọ́la àwọn méjèèjì tí wọ́n dúró fún. àbùbí din ne da mutane wannan su suka ọ̀kan dúró fún ọpọlọ ọ̀kan dúró fún ọkàn bí méjèèjì ọba ti sí lára ẹ̀ kò sí mọ́ ẹni tó dúró fún ọpọlọ oníṣẹ́ òṣùpá mú nìbò ni ẹni tó dúró fún ọkàn ònàfà níbí. abu biyu ne idan muka rasa su ga wayannan mutane biyu Usmanu Dan Fodiyo idan an ka rasa shi cikin kwakwalwa to an race Usmanu bin Dan Fodiyo idan kuma muka rasa a zuciya daga malaminmu to tabbas gbàlọ́wẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní ìgbèkúnlẹ̀. rárá pé fún àtẹ̀tà àti mọ́ láti lè gbé ẹkún bẹ́ẹ̀. tó ọ̀gbá kún ọ̀bẹ́ àrùn ìlú ọ̀gá ìṣẹ́lẹ̀ rẹ̀ ní kún ọ̀bẹ́. àwọn méjèèjì yìí àwọn ọlọ́run fi ṣẹ́wà kù lórílẹ̀-èdè yìí tẹ́ ẹ bá sì ń béèrè sáṣálà gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn tí bẹ́lẹ́rẹ́ èmi ọ̀sán olúmi ò ní Nàìjíríà yìí sóyè lọ́dọ̀ àmì méjèèjì tó parí sínú. bayanin mallam abinda ya muna bayani yanzu bala ọ̀rẹ́ bẹ̀rù bala ọ̀rẹ́ lẹ́yìn Amma tarihin musulunci a Najeriya a cikin tarihin musulunci Najeriya in ana maganar Najeriya duk musulunci ya zo daga gurare guda biyu guri na daya shine ilo cikin ilorin nan shine zuciyar musulunci ku gabbara wa Allah Allahu Akbar kuma na biyu shine Sokoto shine hankalin musulunci kwakwalwar musulunci gaba daya kuma na rasa gano ina da yake kono ka dọ̀rọ̀ náà. للمؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى
ni pé gbogbo tó ṣe ọlọ́run ṣe ni wọ́n ṣe ìdí oṣù ọlọ́run tó ṣe tó fi fi ẹ̀sìn yìí múlẹ̀ iná làwọn méjèèjì yìí náà ṣe kí ni wọ́n ṣe. ní ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfa àtọ́wá lẹ́yìn wọn wọn ò bá wọn mọ́. àwọn ni wọ́n jà bídíà lógun wọ́n jà kèfèrí lógun wọ́n jà síríkù lógun bìlìkọ́ níbí wọ́n jà lógun pẹ̀lú ọkàn wọ́n bí lìzáánì wọ́n tún jà lógun pẹ̀lú ahọ́n àti kálámù ni wọ́n tún wá jà wọ́n bí lìyẹ́dì wọ́n tún wá jà pẹ̀lú ọwọ́ yàrá ni wọ́n tún jagun wọ́n tún gbé ìjà wọ́n tún jagun lórí pé kí gbogbo tó jẹ́ nǹkan tó náà kò lè fẹsẹ̀ múlẹ̀ sọ bẹ́ẹ̀. To babban ni'imar da Allah ya yi wa duk mutanen da guda biyu shi Sheikh Alim da shi Sheikh Usman Bulfodi shi ne cewa sun canza munkari da zuciya sannan da harshe sannan da hannu sannan ya tara sojoji da harba makamai sannan ya kafa daula da ta yi mulki bisa littafin Allah da manzansa sallallahu alaihi wasallam. Jihadi ini wọ́n ṣe ní jẹ̀ẹ́ta bẹ́ẹ̀ wá ṣe é tẹ́tọ́ bá wá ń gbà tó lórí wọn wá fi ilẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe jihadu níbi ẹ̀sìn wọ́n wá fi àwọn àbá tẹ̀lé wọn kí mọ̀ àwọn lè ṣe kí ni kí gbogbo ibi tí wọ́n sí kó lè jòkó dáadáa mílẹ̀ ìlú mi ní nàìjíríà lọ. صدقوا ما عهدوا الله عليه ومنهم ما قضى نابه ومنهم ما ينتظر وما بدلوا تبديلا. nígbà tí wọ́n fi ẹ̀sìn yìí múlẹ̀ tẹ́ pẹ̀lú jihadi tẹ́nìkan tó wá lẹ́yìn wọn látìgbà náà wá ṣe é mọ́ wọ́n wá bọ́ síbi tàná kí ni tàná ni pé àwọn onímọ̀ wa tún tẹ̀lé wọn wọ́n ṣe jihadu díínì wọ́n tún wá ṣe jihadu àjihadu fìlẹ̀ ìlímì nínú àwọn tí wọ́n ṣe jihadu fún wọ́n wá ń gbé àwọn àbá wọlé gbogbo àwọn àbá wa tí wọ́n ń gbé wọlé láti Sókótó yìí ẹni tó kọ́kọ́ lọ láti Sókótó yìí tó tún lọ láti Sókótó yìí tó kọ́kọ́ lọ láti Sókótó yìí lọ sí Ìlọrin ìgbé jihadu yìí nítorí wọ́n torí ẹ̀gbẹ́ kalẹ̀ ọ̀gbọ́dọ̀ bàjẹ́ àbá wa Abubakar Bube. Allahu Akbar. ọ̀kan Odeni. àwọn àfáà míì náà tún dìde láti Kẹ́bì. so àwọn ni wọ́n ṣe jihadu fìlẹ̀ àwọn tí ń kà yìí. so bàbá wa Muhammad Bigo rẹ̀. Allahu Akbar. Olùwàdàkùn kálù bá bẹ̀gọ́ rẹ̀ o ṣàlékún àná fáwọn tó fi wọn. sọ bẹ́ẹ̀ Olùwàdàkùn kálù bá bẹ̀gọ́ rẹ̀ o Olùwàdàkùn kálù bá bẹ̀gọ́ rẹ̀ o ṣàlékún àná fáwọn tó fi wọn. Olúwadàkùn báwa kẹ́ẹ̀bù bẹ́ẹ̀ o. Olúwadàkùn báwa kẹ́ẹ̀bù bẹ́ẹ̀ o. Ṣàlékún àná fáwọn tó bí wọn. Olúwadàkùn bá wa kẹ́ẹ̀bù bẹ́ẹ̀ o. Olúwadàkùn bá wa kẹ́ẹ̀bù bẹ́ẹ̀ o. Ṣàlékún àná fáwọn tó bí wọn. Kí ló bá Olúwadàkùn báwa kẹ́ Bàdéńdé Katsina láti Katsina àwọn kan tún lọ láti Katsina báwa kan ti lọ láti Kẹ́bì Bàdéńdé ló lọ láti Katsina pé báwa kẹ́ Bàdéńdé ṣàlékún àná fáwọn tó bí wọn. Olúwadàkùn bá wa kẹ́ Bàdéńdé. Olúwadàkùn bá wa kẹ́ Bàdéńdé ṣàlékún àná fáwọn tó bí wọn. àwọn kan tún lọ láti ibi Tápà ní àyínlá àwọn Nàbáwí bàbá wa Tákùtì Olúwadàkùn Bá wa kẹ́ Tákùtì o. Olúwadàkùn Bá wa kẹ́
lélẹ̀ olúwa dákun bá wa kẹ́ òkè lélẹ̀ olúwa dákun bá wa kẹ́ òkè lélẹ̀ sàlékún àná bá wa lórí wa sàlékún àná bá wa lórí wa sàlékún àná bá wa lórí wa. àwọn tí wọ́n múlé kéwú lọ́wọ́ nù. ló jẹ́ pé gbogbo jihadi ṣé Usman múlé foni lẹ́yìn ìgbà tó lọ tán ilé kéwú ni gbogbo wọn fi lélẹ̀. ilé kéwú. ẹ ò lè rà àfà lọrin kan gbogbo àwọn àfà àbí gbọ́rọ̀ yìí wọn ò tẹ́sọ sáwíà sábà bí wọ́n yẹ tẹ́sọ sáwíà ni wòlíì sì ní hánà. sófìsì ni wọn. wòlíì ti kẹ̀kọ́ òlù tó jẹ́ pé confam. Gbogbo àwọn àfà lọrin èyí hánà dàbà bí wọ́n rẹ̀ gbogbo wọn ni wọ́n ti yanni àdínsù mò tábàkù àlẹ́ ìmọ̀sọ̀ yìí. Tàbí lọ́wọ́ bàbá mi gbọ́dọ̀ wò ní àmọ́ wà láì mo búra lọ́dọ̀ náà ilé ké wọ́n fi lélẹ̀ òfin sáré àkàkà lílẹ̀ lánàá. Òṣìṣẹ́ àwẹ̀ àbẹ̀ wọ́n yìí ṣe sùn bí. Gbogbo àwọn bàbá wa bàtẹ́dẹ̀ àtẹ̀dẹ̀ bàtẹ́dẹ̀ ilé kéwù ni wọ́n fi lélẹ̀. Ẹ̀yin náà lẹ́bi ilé kéwù lélẹ̀ ẹja wọn bá báyìí. Bọ́ọ̀ni. Ilé kéwù wọ́n fi lélẹ̀ kí ògo wọ́n ti bàtẹ́ tí ọ̀bá sí mọ́ ìwádìí wọ́n ṣe kí ni yóò wẹ́ẹ̀sì. Gbogbo jáde tí wọ́n ṣe wọ́n fi ilé kéwù lélẹ̀ kó lè máa lọ. Gbogbo àwọn bàbá wa ní àkàlàbì jírígísù. Wòlíì ni wọ́n. Sẹ́yìn lẹ́gbà lórí ìwé sẹ́wọ́n ní. Tó confam. Ìláìlà sí láìláìláwà gbogbo wọn ilé kéwù wọ́n fi lélẹ̀. Gbogbo àwọn àfáwà tó bá débì kẹta kọ́dà délẹ̀ Yorùbá ilé kéwù ló ṣe kí ni o wọ́n fi lélẹ̀. Farabalẹ̀ ọ̀rọ̀ kò ní lọ sọ mọ̀jẹ̀ wọn kan mọ̀jẹ̀ ọ̀rọ̀ yọ̀dà lọ èyí fi ń yá àwọn kan ni. Gbogbo àwọn yìí wọ́n jára lójú ọ̀nà tọ́lọ̀ kàdírí àbẹnu wọn hàn kọ́dà wọn tún ní tàríkà àmọ́ wọn ò ní sáré àlélẹ̀ ilé kéwù ni wọ́n fi lélẹ̀. Wọ́n wá ń balẹ̀ kéwù náà bọ̀ wá ó fi wá lòlẹ́ kan nínú ìgbà wa yìí òun ló fi fà á tó yẹ kó gbogbo àwọn àbá wa nínú ìgbà wa yìí àti Sheikh Maulana Sheikh Muhammad Kamaluddin ni àti Maulana Sheikh Adamu Abdullahi Alọ lórí ni àti bàbá wa agbáríkì tó mọ̀ ni àti bàbá wa Yàgbàjì ni bàbá dára gbogbo wà láì lé kí wọ́n fi lélẹ̀. Olúwa dákun. Fàákẹ́ orí o, Olúwa dákun. Fàákẹ́ àlórí o, àlékún àná fáwọn tó bí wọn. Olúwa dákun. Fàákẹ́ kàmáyé. Olúwa dákun. Fàákẹ́ kàmáyé o, sálékún àná fáwọn tó bí wọn. Ọ̀rọ̀ kejì náà ó kù sẹ́yìn méjì. Nígbà táwa wá gbaṣẹ́ lọ́wọ́ wọn láti bòmí wọ́n wá lọ lè palẹ̀ kéwúrẹ́ wọn fi ságbà nílẹ̀ ibi àti kìtánù àìdí àti òsì lọrin nù àwọn àgbàbájẹ́ wọn ò fi lé kéwú lélẹ̀ mọ́ sáwíà ni wọ́n ti kí ni o wọ́n fi lélẹ̀ nígbà wọ́n fi lélẹ̀ lánàá ó yá àwọn kan tí wọ́n bá kéwú lọ́wọ́ wọn wọ́n sì bá wọn ṣe. Nígbà tó di lónìí nísìn àwọn tó yé tí kéwú yé wọ́n tán sáré ànìkan bá kú kò sí màmá bẹ́ẹ̀ àwọn èèyàn ń sin lọ́n kò sí kíni o wọ́n ń sin lọ́n kò sí màmá wọ́n fi sáré àyélẹ̀ kò sí màmá ẹnu èyí tó tún wá kù nílé tó táwọn bàbá wa tún fi lélẹ̀ wọ́n tún já àwọn ọmọ kó bẹ́ẹ̀ wọ́n tún já àwọn ọmọ kó ọba adìgẹ́ gbogbo àwọn ọmọ wa nísìn wọn ò fẹ́ kéwú mọ́ wọ́n fẹ́ lọ lè di ara sáré àti òní fìmọ̀ lílẹ̀. Báàtù sí ọba wa láti boni látọ̀dọ̀ àwọn ọmọ òní. Sáré àwa pọ̀ nísìn kò sí mọ̀ wọn bẹ́ẹ̀. Ilé kéwú pọ̀ nísìn àwọn ọmọ òfẹ́ kéwú wọn. Jihadi wa wọ gbó lọ. Jihadi ti bẹ̀rẹ̀ sí gbogbo wàhálà tí Sheikh Usman ṣe ó ti bẹ̀rẹ̀ sí kú. Gbogbo tí ṣé wàá líbi ṣe ó ti bẹ̀rẹ̀ sí kú kọ́líbù wa ikú fùwádìí wa náà bẹ̀rẹ̀ sí kú. Ìmọ̀ gidi kò sí ma bẹ́ẹ̀ náà bá ti wò ó lọ sùn ẹ́ ti di tí ń wí.
kò sí sọ́fà àsìnà àwọn bàbá wa ni. Àfẹ́ ṣe wàhálà bí àwọn bàbá wa. Ṣé Usman máa jókòó kọ́ yẹn kéwòn ni? Lẹ́yìn àlásàrì. Ìsáwó rẹ̀ àgbàlagbà yálà yàwó líle àti bàbá rẹ̀. Ìráyè ní bàfà. Ibo lẹ́yìn tí wàá gbé ti yín lónìí. Bẹ́ẹ̀ fẹ́ kọ́ yẹn kéwòn mọ́. Mo wá bá yín dúpẹ́ o. Ìtàn ọ̀dàrú mẹ́rin tẹ̀ bẹ ní àyín lọ́wọ́. Ẹ tún lè fi lé kéwòn lélẹ̀ bàbá wa náà tó káwa náà kó tún lè sọ̀pọ́ọ̀tì yín láti lè nàró ẹ̀. Ó ti tó kí wọ́n sinmi. Ó tó kí wọ́n sinmi o náà bàbá wa yóò tó kí wọ́n sinmi. Bàbá Bákì náà. Professor Abdul Baki Shai. Wọ́n fẹ́ kó lójú ọ̀nà àwọn bàbá náà bàbá wọn ni. Allah akbar. Bàbá Málìkì náà wọ́n ti tó sinmi. Wọ́n fẹ́ kó lójú ọ̀nà bàbá náà bàbá wọn ni. Wọ́n lè yéé bá sọ yẹn lẹ̀, èyí bá sọ bàbá náà bàbá rẹ̀ lẹ̀, kó sì sọdá. Bàbá Abíkọ́ rẹ̀ tòní náà. Wọ́n fẹ́ kó lójú ọ̀nà bàbá náà bàbá wọn ni. Allah. Ìdá àwọn ti ẹsẹ̀ ní kéwòn pẹ́ tó bá ti wá fẹ́ ní ìwọ lójú ọ̀nà lè kéwòn, ó sì lọ́ kó olùsòrò náà. Wọ́n mójútó wọn. Wọ́n mọ ẹ̀rí kù tèmi náà. Wọ́n mójútó mi mo fi dàgbà lọ́nà yìí o. Ilé kéwù jẹ́ ẹni tẹ́ mi ń pẹ́lú mi ní Kánò. Àwọn tá a gbèrò rẹ̀ kalẹ̀. Ibà àbálàjì ọ̀gbọ́dọ̀ kúnlẹ̀ ilé kéwù gbọ́dọ̀ wà. Bí èèbá ṣe bẹ́ àmbásádọ̀ mọ̀ fẹ́ ṣe iṣẹ́ tó wù mí tí ọ̀dà ni. Bí mo sọ fún wọn báyìí pé tó wù èmi tí mi fẹ́ ṣe kí n lọ lé kókó sẹ́ńbà sí kébí náà pàtẹ́ tí ẹ̀jẹ̀. Kí n mọ wá dán. Bàbá wa bí gọ́ọ̀rẹ̀ tòní ló ní àbọ̀ aláàdì mọ́sẹ̀ yìí níta aláàkì nísìn náà ní ilé kéwú ní Kánò. Jọ́sísì Amadu Alibẹ̀gọ́rẹ̀ o. Jọ́sísì Amadu Alibẹ̀gọ́rẹ̀ o. Sálẹ̀kùn ẹ̀mí gígùn fàlùfàwà. Jọ́sísì Amadu Alibẹ̀gọ́rẹ̀ o. Jọ́sísì Amadu Alibẹ̀gọ́rẹ̀ o. Sálẹ̀kùn ẹ̀mí gígùn fàlùfàwà. Sálẹ̀kùn ẹ̀mí gígùn fàlùfàwà. Sálẹ̀kùn ẹ̀mí gígùn fàlùfàwà. Lójú ẹ̀ máa jẹ̀rẹ̀ yìí jẹ̀ǹjẹ̀ yìí. Báwọn tí wọ́n ń gbé wa lárugẹ, bàbá wa bá kí náà gbẹ, wọ́n wá tàtì yìí, wọ́n sì wá ní wá sí Kánò pé ilé kéwù rẹ̀ là kàn wá wò ká sì padà. Ká padà. Ká padà. Àwọn kan náwó sí, àwọn kan ná. Human resources ń bẹ lọ́dọ̀ wa. Tí ò lékún. Gbogbo àwọn náà bẹ́yìn kéde lọ ní láti wá. Gbogbo àwọn dókítà tẹ̀rí tí wọ́n ń pè é nísìnyí lókè ọ̀yà láti ṣe. Àṣà lọlé. Bàbá wa dé lórí táàbà wa ń jà fún kílé pé wọ́n mọ̀ parẹ́. Ká ṣe ibi táwọn bàbá wa kí ní dòyìn bẹ́ẹ̀ tẹ̀ ń pariwo mi gan. Kí ní dòyìn bẹ́ẹ̀. Ìtàn bàbá tèmi lè ní sọ yìí. Ọ wà sọ tiẹ̀ o. Ó wà á pìtàn ọjọ́ tí sáré àti kíni o. Tọ́bẹ̀rẹ̀ nílọrin. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Àyò ní ọgbà mi, ẹ̀yà mi ẹ̀bá gbádùn mi gan. Ìnáwádìí rí tàbí kíá. Mo fi lóyìn, mo fi rẹ́ gbogbo ẹ̀yin èèyàn létí láti lọ ilọ́. Ìnáwádìí tàbí kíá. Alùpùpù ọ̀dà ló ń kéwù rẹ̀ padà kó fẹsẹ̀ múlẹ̀ ń bẹ̀ ju gbogbo nǹkan lọ. Bàbá ṣàtàlá ìlà ọ̀bẹ sẹ́yìnlá. Àwọn kan lè mọ wá wí, wọ́n á ní ó ní àti sáwíà, ìní ẹ̀ ti sáwíà. Èmi ò ní ẹ̀ ti sáwíà. Ẹ fi ilé kéwú kẹ́ ẹ fi sí. Ẹ̀yin àbá àtẹ́sí ń tẹ́kun lẹ́nu ilé náà kẹ́ ẹ jáde kẹ́ wá káwọn ọmọ kéwú gidi. Máa fa tẹ̀síbáàlì kan, ọ̀rẹ́ o. Kéwọ́n kan jòkó kọ́ máa fa tẹ̀síbáàlì kan ní Ṣéwù nílọrin kò sí. Wọ́n máa ṣiṣẹ́ tàlímù yìí. Bẹ́ẹ̀ni, ní kíkan. Wọ́n sì máa ṣe tẹ́lifíà yìí bẹ́ẹ̀. Ní kíkan. Báwo bá bá alábà bá wa bá ti bá wa nù. Bí èyí bẹ́ẹ̀ mo gbé tíra wáyé. Ní wọ́n kà á. Bẹ́ẹ̀ni. Tẹ́wọ̀n á ní pé tí ń wíwù bó ti nínú Islam fún Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Ààsìnà ojú ọ̀nà làwọn wa. Ìta àbá inú kẹtí mo tún ní fi yé yín àná. Àwọn abá sọ lé àgọ́ òsìpèlé dá. Tàbá wá nínú kẹtọ́ bá wáyé pé èyí tó wọ́n rù lé lọ́rọ̀ sáré ó kù sọ́dọ̀ ẹ̀. Ìmọ̀ yà wọ̀ gbọ́dọ̀ jọ lọ. Àwọn bàbá tiwa náà ti ṣiṣẹ́ nísì. Ẹni bàbá ìsọ̀lẹ̀ kan fáwọn àgbàlagbà bẹ́ẹ̀ tí wọ́n ṣiṣẹ́. Àwọn náà sì gbàṣẹ fún wọn. Bẹ́ẹ̀ni, àmọ̀ gbà lọ. Lójú ọ̀nà táwọn wà yín náà táwọn wà náà àwọn yóò ṣe kí ló láàkú sí. Mo fẹ́ mílẹ̀ mú mi nínà. Ìjálù sọ̀rọ̀kú máa dùn là àlẹ́yìn. Gbogbo yín kẹ́ wá mọ́ máa ń lọlé kéwú. Òmìnira ọmọ nǹkan lọ́bẹ̀ ọ̀hún. Gbogbo ẹ̀rọ obìnrin wa tẹ́ ẹ gbé náà yìí tẹ́ ti dàgbà àtẹ̀yìn tẹ́ ẹ sí nílẹ̀ yẹ pọ́ máa ń lọlé kéwú. Òmìnira ọmọ ń tẹ̀sí o. Ọ̀rẹ́ ni tí ọ̀gbọ́n gbọ́ ọmọ rẹ̀ lọlé kéwú yóò padà wá ṣẹ̀ṣẹ̀ ni. Èèyàn máa dàrú.
bàbá wọn ò yí padà kéwù yìí dá sí wọn ní kíni o lójú torí wọn bàbá bí ọba ti sí mọ gbogbo nǹkan ló ṣe kíni o yọ ọba yìí ẹ kí kí n adúró báyìí náà torí náà mo kì í ẹ ọba gbàgbà mo kì í àti gbogbo wàhálà tẹ̀sí fún wa tí a bá wá dìde lónìí tí wọ́n ní àwọn fẹ́ yẹ yìí sí kèétí ìburú jù wàhálà yìí ló dé bẹ́ẹ̀ ẹ ti sáfẹ́ yìí ẹ̀sìn wàhálà bí láìláṣí láìláìláì ní olójú yìí kí n máa yìí èmi ẹ̀yìn àlẹ́ni tí ò ṣe o èmi ẹ̀yìn àlẹ́ni tí ò ṣe àmọ́ bí láìláṣí láìláìláwà àwọn tẹ́ ẹ fẹ́ wọ́n náà lónìí wọ́n gbìyànjú ìkan jáde látọ̀dọ̀ wọn tó pọ̀ ọba abíbọ́lẹ̀ adúpẹ́ fún yín ọlọ́run kó bá wa dúpẹ́ fún yín ó sì bá wa pẹ̀lú yín ó sì ṣe dáadáa fún yín bàbá Málíkì adúpẹ́ fún yín ọlọ́run kó bá wa dúpẹ́ fún yín ó sì pẹ̀lú yín bàbá Alágàkà adúpẹ́ fún yín ọlọ́run kó pẹ̀lú yín ó sì dáadáa fún bàbá Gàsálì ìta wọn láti kéwú àti fàlàdà bàbá wọn báyìí la jòkó sí tí wọ́n ti kọ́ wa ní kéwú kéké tí ọba wa kọ́ wa bò láti ní lónìí kó wọ́n má jáde kéwú lẹ̀ ọba àlọ́yìn lọ́dá lè kéwú ti wá lẹ̀ kò ṣe dìde kó ní wọ́n lọ lé sí sáfíà kò sínú sẹ́ bàbá rẹ̀ ni wọ́n mọ tí wọ́n ṣe gan torí náà ìwọ lọ orí mi báyìí wọ́n sọ dodo subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillah.